ogun abẹ́lé orí karùndínlọ́gọ́rin ogun parí o. èyí làwọn ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ tí ogun nàìjíríà àti biafra parí nílùú èkó. àwọn èèyàn tí wọ́n lọ́gbọ́n dáadáa kì í fẹ́ jagun, wọn kì í fẹ́ jà pàápàá, nítorí bí a bá jà tàbí bí ọ̀rọ̀ náà bá tilẹ̀ dógun, wọn yóò parí ẹ̀ kányìn náà ni. bí wọn yóò bá sì parí ẹ̀ lórí ìjókòó níbi táwọn tí ọ̀rọ̀ kan ti ń rẹ́rìn-ín tí wọ́n ń bá ara wọn ṣeré náà ni wọn yóò ti parí ẹ̀, kì í ṣe lójú ogun rárá. bẹ́ẹ̀ ohun tí yóò sọnù lójú ogun yóò ti pọ̀ jù, nítorí ọ̀pọ̀ ni yóò ti kú, ọ̀pọ̀ owó àti dúkìá ni yóò ti ṣòfò dànù. bẹ́ẹ̀ ni ká jà ká tún rẹ́ kò ní dàbí eré àpilẹ̀ṣe. ìdí táwọn èèyàn fi máa ń fi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ gbìyànjú láti parí ìjà rèé, tí wọn kò sì ní í fẹ́ kọ́rọ̀ kékeré tàbí ọ̀rọ̀ ńlá kankan di ogun, nítorí bí ogun bá ti dé apá ẹnìkan kì í ká a bọ̀rọ̀. àwọn ọmọ nàìjíríà tó bára wọn jà fún bíi 30 oṣù, àwọn ọmọ Ìgbò tí wọ́n pe ara wọn ní Biafra, wọ́n ní àwọn kì í ṣe nàìjíríà mọ́, àwọn ń lọ. àwọn ọmọ nàìjíríà tìjọba wọn ní àwọn ò ní í gbà, wọ́n láwọn Ìgbò kò lè lọ nítorí ọ̀kan náà ní nàìjíríà. ń lọ̀rọ̀ bá dogun, ṣùgbọ́n níbẹ̀rẹ̀ ọdún 1970 ogun náà parí. lẹ́yìn tí olúṣẹ́gun ọbásanjọ́ ti bá àwọn ọmọ ogun biafra ṣèpàdé nílùú òwèrè, tí gbogbo wọn sì ti gbà sí i lẹ́nu pé àwọn ò jagun mọ́, àwọn yóò tẹ̀lé lọ sí èkó láti rí olórí ìjọba nàìjíríà tí í ṣe yakubu gowon. kálukú lọ sílé láti lọ múra. aago 2 ni gbogbo wọn ti fẹnu kò sí pé àwọn yóò pàdé kí wọ́n lè gbéra lọ sí pọ́tà. ṣùgbọ́n ọbásanjọ́ sáré lọ sílé iṣẹ́ rédíò biafra láti lọ fojú ara rẹ̀ rí rédíò ọ̀hún, kí wọ́n sì yí orúkọ rẹ̀ padà, kí wọ́n sọ ọ́ di rédíò nàìjíríà, kí wọ́n sì fòpin síjọba ọlọ̀tẹ̀ láti bẹ̀ lọ. aago 2 ti kọjá díẹ̀ kí ọbásanjọ́ tó dé láti ibi tó lọ, ṣùgbọ́n àwọn aṣáájú ogun biafra náà kò tíì dé. kò sí pẹ́ lẹ́yìn tí ọbásanjọ́ dé táwọn náà bẹ̀rẹ̀ sí í dé níkọ̀ọ̀kan. ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn aṣáájú ogun biafra yìí náà ti lọ ṣèpàdé lọ́dọ̀ wọn lọ́hùn-ún, wọ́n sì ti ṣètò láàrin ara wọn nípa ẹni tí yóò ṣáájú àwọn aṣojú wọn yìí àti ẹni tí yóò sọ̀rọ̀ níbi tí wọ́n ń lọ lẹ́kọ̀ọ́ pẹ̀lú ohun tí tọ̀hún yóò wí gan-an. nígbà tí yóò fi tó bí aago 4:30, ẹsẹ̀ àwọn tí wọ́n fẹ́ lọ sẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ àwọn aṣáájú biafra ti pé, gbogbo wọn sì jókòó sọ́dọ̀ olúṣẹ́gun ọbásanjọ́ nílùú òwèrè. níbẹ̀ ọbásanjọ́ olórí ogun kọmándó Philip Effiong tí í ṣe olórí ìjọba biafra lọ́jọ́ náà ni wọ́n sọ pé yóò ṣáájú àwọn arìnrìn-àjò náà lọ. àwọn ọ̀gá ológun tí wọn yóò sì tún kún un lọ́wọ́ ní Patrick Amadi, David Ogunnewe àti Patrick Awuona. àwọn tí kìí ṣe sọ́jà tí wọ́n tún wà nínú àwọn tí wọ́n ń lọ yìí ní olórí adájọ́ ilẹ̀ wọn, ìyẹn Leos Mbanefo, Professor Eni Njoku àti Matthew Mbu. Professor kan wà tí wọ́n ń pè ní Chike Obi, bó tilẹ̀ jẹ́ pé ọmọ Ìgbò lòun náà, òun ò faramọ́ ogun abẹ́lé tí Ojukwu ń jà. nígbà tí wọ́n sì ti bá a sọ títí tí kò gbọ́, Ojukwu kì í mọ́lẹ̀, ó tì í mọ́lé nínú ọgbà ẹ̀wọ̀n ló sì wà tí Ọbásanjọ́ fi yọ ọ́ jáde tó sì mú un sọ́dọ̀ ara ẹ̀. òun náà ní òun yóò tẹ̀lé wọn lọ sékòó, tọ̀tún tòsì sì gbà pé kó bá àwọn lọ. nígbà tó tó bíi aago 5 nírọ̀lẹ́, àwọn èèyàn náà kúrò nílùú òwèrè, wọ́n gbéra ó di pọ́tà. nígbà tí wọ́n dé pọ́tà ilẹ̀ ti ṣú, níbẹ̀ ni wọ́n sì ti jẹun alẹ́. ilé ìtura kan tí wọ́n ń pè ní Presidential Hotel ni gbogbo wọn jókòó sí. níbẹ̀ ni wọ́n sì ti jẹun alẹ́ kí wọ́n tó tún máa lọ. báàlù tí yóò gbé wọn ti wà ní pọ́tà láti àárọ̀. àwọn ará èkó pàápàá sì ti ń dúró dè wọ́n pé wọ́n fẹ́rẹ̀ dé. ṣùgbọ́n ìmúra náà kò jọ bí kálukú ti rò ó sí rárá. lẹ́yìn tí wọ́n ti jẹun alẹ́ tán yìí ní gbogbo wọn gbéra, wọ́n sì lọ sí pápá ọkọ̀ òfurufú tààrà, níbi tí wọ́n ti wọ bàálù tó gbé wọn. níbi aago 11 alẹ́ làwọn èèyàn náà dé sẹ́kọ̀ọ́. àwọn ọ̀gá iṣẹ́ ìjọba àtàwọn ọ̀gá láti iléeṣẹ́ ológun tí wọ́n ṣètò ìgbanilálejò ti ń dúró dè wọ́n. wọ́n sì sáré kó gbogbo wọn lọ sílé ńlá kan tí wọ́n ti pèsè sílẹ̀ fún wọn níkẹjà. níbẹ̀ ni wọ́n fi gbogbo àwọn olórí ológun náà sí. wọ́n ní kí kálukú mú yàrá tó bá fẹ́, kí wọ́n sì sùn, kí wọ́n nọra títí di àárọ̀ ọjọ́ kejì, nígbà tí gbogbo wọn yóò lọ sọ́dọ̀ olórí nàìjíríà
àtàwọn tí wọ́n jọ ń ṣèjọba rẹ̀ láti parí ogun náà. ṣùgbọ́n kinní kan ṣẹlẹ̀ nílé ìjọba ńlá tí wọ́n kó wọn lọ níkẹjà yìí. ọkàn ọ̀gágun Philip Effiong tó ṣáájú àwọn aṣojú ilẹ̀ Biafra kò balẹ̀ rárá nínú ilé tí wọ́n lọ dá kó wọn sí náà. ó sì hàn pé ara ń fu pé kó má ṣe pé àwọn Gowon àti Ọbásanjọ́ ti ṣètò pé wọn yóò pa àwọn sínú ilé náà kílẹ̀ tó mọ́. wọn yóò sì kéde fún gbogbo ayé pé nígbà táwọn débẹ̀ làwọn tún bẹ̀rẹ̀ wàhálà, káwọn yọ̀bọ̀n àti ohun ìjà, ohun tó jẹ́ káwọn pa wọ́n nìyẹn. tàbí kó má ṣe pé bí wọ́n ti dé ìní àwọn sọ́jà Haúsá yóò wá ká àwọn mọ́bẹ̀, wọn yóò sì yanjú àwọn nítorí àwọn kan bíi Murtala Muhammed kò dunnú sí ọ̀nà tí ogun náà gbà tó fi fẹ́ parí. lójú tirẹ̀ kí wọ́n yanjú gbogbo àwọn aṣáájú ogun ọlọ̀tẹ̀ yìí lẹ́ẹ̀kan náà ni, kí wọ́n pa wọ́n dànù kó má ṣẹ́kù ẹnìkankan nínú wọn. lára ohun tó jẹ́ kẹ́rù máa ba Effiong àtàwọn tí wọ́n jọ lọ rèé, nítorí bí wọ́n ti ń ṣe ní gbogbo àgbáyé lásìkò náà nìyẹn. bí ọwọ́ bá ti tẹ àwọn olórí ogun ọlọ̀tẹ̀ lẹ́yìn tógun bá ti parí, wọn yóò pa gbogbo wọn lẹ́sẹ̀kẹsẹ̀ ni. nígbà tí Ọbásanjọ́ rí eléyìí pé ọkàn àlejò òun kò balẹ̀, ó pe àwọn tí wọ́n ti ṣètò àyè náà sílẹ̀ fún wọn pé àwọn kò ní sun ibẹ̀ mọ́ o. ó sì sọ fún Effiong pé kó béèrè lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ pé ṣé tóun bá kó wọn kúrò níbẹ̀ ṣé ọkàn wọn yóò balẹ̀. níṣe ni ẹ̀rín pa Effiong, inú ẹ̀ sì dùn gan. ó sọ fún Ọbásanjọ́ pé òun kò ṣẹ̀ṣẹ̀ ní máa lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn òun, nítorí òun mọ̀ pé kò sóhun kan tí yóò dùn nínú àwọn èèyàn náà ju pé kí wọ́n kó wọn kúrò níbẹ̀ lọ. ohun tó sì lè fi ọkàn wọn balẹ̀ gan nìyẹn. ni Ọbásanjọ́ bá kó wọn, ó sì ṣètò mọ́tò tó kó gbogbo wọn lẹ́ẹ̀kan náà ni wọ́n bá kúrò níkẹjà yìí. wọ́n sì lọ sílé ìtura ńlá tí wọ́n ń pè ní Ìkòyí Hotel. níbẹ̀ ni ọ̀gá àwọn kọmandó yìí sì ti gba yàrá fún gbogbo wọn níkọ̀ọ̀kan. bó tilẹ̀ jẹ́ pé ilé ìjọba tí wọ́n fún Ọbásanjọ́ gẹ́gẹ́ bí olórí ogun kọmandó kò jìnnà sí òtẹ́ẹ̀lì yìí rárá, síbẹ̀ òun náà kò lè lọ. ó ní òun kò ní fi àwọn àlejò òun náà sílẹ̀ kí ọkàn wọn lè túbọ̀ balẹ̀ sí i. ní gbogbo wọn bá jọ sùn níbẹ̀ pátá. ọjọ́ 14 oṣù kínní ọdún 1970 ní gbogbo eléyìí wáyé. ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ 15 oṣù kínní ọdún 1970, Ọbásanjọ́ gbéra lẹ́yìn tó sì ti kí àwọn àlejò rẹ̀ tán. ó ní òun lọ sọ́dọ̀ olórí ogun pátápátá, ìyẹn Yakubu Gowon, kí òun lè lọ ṣàlàyé gbogbo ohun tóun bá lọ fún un, nítorí òun ti gbọ́ pé aago 9 àárọ̀ ni wọ́n fi ìpàdé àwọn sí. kí ìpàdé ńlá yìí tó bẹ̀rẹ̀, ó di dandan kí òun Ọbásanjọ́ ti lọ ṣàlàyé ohun gbogbo tó ń lọ àti ohun gbogbo tó ṣẹlẹ̀ lójú ogun lọ́hùn-ún fún ọ̀gá òun. irú àlàyé tó bá ṣe ni wọn yóò gùn lé láti mọ ohun tí wọ́n bá fẹ́ ṣe gan-an. ohun tó jẹ́ kí Ọbásanjọ́ múra ní kùtùkùtù láti lọ rí Gowon nílé ìjọba nìyẹn. ṣùgbọ́n bóun ti ń jáde lọ, bẹ́ẹ̀ náà ni àwọn Effiong béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé àwọn náà lè lọ rí àwọn ọ̀rẹ́ àwọn tí àwọn ò rí látọjọ́ yìí látìgbà tí ogun ti bẹ̀rẹ̀. Ọbásanjọ́ sì sọ pé kò sóhun tó burú níbẹ̀ o, ẹni tó bá fẹ́ lọ kí àwọn ọ̀rẹ́ ẹ̀ lè sáré lọ kó tó di aago 9 tí wọ́n fi pàdé sí. báyìí ni Effiong jáde lọ ní tiẹ̀. Mbànífò náà sì lọ sọ́dọ̀ adájọ́ àgbà, ìyẹn adájọ́ Adétòkunbọ̀ Adémọ́lá. nígbà tí yóò sì fi di aago 9, oníkálukú ti padà sí òtẹ́ẹ̀lì yìí. níbẹ̀ ni wọ́n sì ti gbéra ilé ìjọba. ọjọ́ náà kì í ṣe ọjọ́ kékeré rárá o. àwọn oníròyìn àgbáyé ti péjọ. ó sì fẹ́rẹ̀ má sí orílẹ̀-èdè ńlá kan tí oníròyìn wọn ò sí níbẹ̀. gbogbo wọn ni wọ́n fẹ́ wo bí ogun Nàìjíríà àti Biafra yóò ti parí. ó sì fẹ́rẹ̀ jẹ́ pé ìròyìn tó tóbi jùlọ ní gbogbo ayé lọ́jọ́ náà nìyẹn. ìyẹn làwọn oníròyìn wọ̀nyí fi péjọ. ọ̀gágun Effiong àtàwọn olórí ìjọba Biafra ni wọ́n jọ wà nínú yàrá àlejò kékeré kan. Ọbásanjọ́ jókòó tì wọ́n níbẹ̀. ó ń wo bí wọ́n ti ń ṣe ìwé àdéhùn pé àwọn sọ̀rẹ́ńdà àtàwọn ohun tí wọn yóò sọ fáwọn oníròyìn àgbáyé bí wọ́n bá bi wọ́n léèrè ọ̀rọ̀ kan. Philip tó jẹ́ aṣojú kan nínú iṣẹ́ ìjọba àpapọ̀, ìyẹn akọ̀wé àgbà fúnjọba àpapọ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún, ó wà lẹ́gbẹ̀ẹ́ wọn. bẹ́ẹ̀ náà sì ni Teslim Elias tí í ṣe olórí adájọ́ àti alákòóso fún ètò ìdájọ́ nílẹ̀ wa. àwọn wọ̀nyí ni wọ́n jọ ń wo òfin tí yóò di ọ̀rọ̀ náà àti ẹsẹ̀ òfin tí wọn yóò kọ ọ́ sí, tí ohun gbogbo yóò fi lọ́wọ́ òfin nínú, tí ìjà náà kò sì tún ń gbérí láéláé.
ohun méjì ni Ọbásanjọ́ fẹ́ ní tirẹ̀, ó sì dàbí pé méjì yìí náà níjọba àpapọ̀ Nàìjíríà ń fẹ́. Ọbásanjọ́ fẹ́ kí àwọn aṣáájú Biafra yìí kéde ní gbangba kí wọ́n sì kọ sínú ìwé àdéhùn wọn pé kò sóhun tó ń jẹ́ Biafra látọjọ́ náà lọ mọ́ o. Lẹ́yìn náà kí wọ́n kéde bákan náà pé àwọn gba ìpínlẹ̀ 12 tíjọba àpapọ̀ Nàìjíríà ti gbé kalẹ̀. Àwọn gba àwọn ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tí wọn yóò máa fi ṣèjọba. Ṣé látìgbà tógun ti fẹ́ bẹ̀rẹ̀ níjọba ti pín ìpínlẹ̀ Nàìjíríà sí 12. Wọ́n pín ìpínlẹ̀ 3 fún wọn níbi táwọn Biafra ń pè ní orílẹ̀-èdè tiwọn. Àwọn ìpínlẹ̀ yìí ní ìpínlẹ̀ Midwest, ìpínlẹ̀ Eastern Nigeria àti ìpínlẹ̀ Rivers. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ará Niger Delta ni wọ́n wà ní gbogbo Port Harcourt àti Calabar pẹ̀lú agbègbè wọn. Síbẹ̀ àwọn ojúkú gba ibẹ̀ wọ́n sì kà á mọ́ àdúgbò tiwọn. Bákan náà ni wọ́n sì mú ọ̀pọ̀lọpọ̀ ibi ní Midwest tí wọ́n gbà á mọ́ra tí wọ́n ń pe gbogbo wọn ní Biafra. Nítorí èyí ni Ọbásanjọ́ àtàwọn ìjọba Gowon ṣe fẹ́ káwọn èèyàn náà fọwọ́ sí i kí wọ́n sì kéde ní gbangba pé àwọn gba àwọn ìpínlẹ̀ tíjọba ti pín Nàìjíríà sí náà wọlé. Nítorí bí wọ́n bá ṣe èyí, eléyìí yóò fi ohun gbogbo sábẹ́ ìjọba àpapọ̀, kò sì ní sí ẹ̀yà kan tí yóò lè ya ara ẹ̀ sọ́tọ̀ mọ́. Ọmọ Nàìjíríà náà ni gbogbo wọn yóò sì máa jẹ́ látìgbà náà lọ. Bí Ọbásanjọ́ ti ru ọ̀rọ̀ náà sí rèé, kò sì ṣòro láti bá àwọn tí wọ́n jẹ́ olórí ogun láti Biafra yìí sọ. Ó sọ bẹ́ẹ̀ fún wọn pé ohun tí ìjọba fẹ́ nìyẹn, ìyẹn ni wọ́n sì gbọ́dọ̀ kọ sínú ìwé wọn. Ṣùgbọ́n nígbà tí Ọbásanjọ́ ti gbé ọ̀rọ̀ náà kalẹ̀ tán, tí Effiong àtàwọn ọ̀gá sọ́jà tó kù sì ti gbà, àwọn àgbàlagbà ìlú tí kì í ṣe sọ́jà nínú wọn yarí. Wọ́n ní àwọn ò lè fọwọ́ sírú ìwé àdéhùn bẹ́ẹ̀ ní tàwọn. Wọ́n ní àwọn yóò fọwọ́ sí pé kò sí Biafra mọ́ o. Àwọn yóò sì kéde ìyẹn fáyé pé wọ́n ti di ọmọ Nàìjíríà padà. Ṣùgbọ́n àwọn ò ní fọwọ́ sí, bẹ́ẹ̀ ni àwọn ò sì ní kéde rẹ̀ pé àwọn gba ìpínlẹ̀ 12 tí wọ́n pín Nàìjíríà sí, nítorí nígbà tí wọ́n ń pín ìpínlẹ̀ náà wọn kò pe àwọn sí i. Àwọn tí wọ́n yarí pé àwọn kò ní gbà rárá ni Mbanefo àti Pòfẹ́sọ̀ Eni Njoku. Wọ́n ní àwọn ò lè gbà nítorí àwọn làwọn lè sọ bí wọn yóò ṣe pín àdúgbò àwọn. Ohun tó sì fa èyí kojú tí ọ̀rọ̀ epo bẹntiróòlù tó wà ládùúgbò Niger Delta nígbà náà lọ. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe pín àwọn ìpínlẹ̀ náà, ìpínlẹ̀ Eastern State tó jẹ́ tàwọn Ìgbò pọ́nbélé yìí kò sí epo níbẹ̀ rárá. Ìpínlẹ̀ méjì tí wọ́n ti lè rí epo bẹntiróòlù ní Rivers àti Midwest. Wọ́n ti yọ àwọn wọ̀nyí kúrò lábẹ́ àkóso ilẹ̀ Ìgbò. Bẹ́ẹ̀ kí ogun tó dé, kí wọ́n tó pín àwọn ìpínlẹ̀ yìí, gbogbo ibi tí wọ́n ti ń wa epo bẹntiróòlù nílẹ̀ Nàìjíríà àbẹ́ àkóso ilẹ̀ Ìgbò ni wọ́n kó wọn sí. Eléyìí ló fa ìbínú. Ó fa ìbínú àwọn àgbààgbà Ìgbò yìí. Wọ́n rò pé bí wọ́n bá ti gba ibi tí wọ́n ti ń wa epo bẹntiróòlù kúrò lábẹ́ àkóso àwọn, wọ́n ti sọ gbogbo ilẹ̀ Ìgbò sí kòròfo nìyẹn. Níwọ̀n ìgbà tó jẹ́ ohun tí Ojukwu sì ń jà fún tẹ́lẹ̀ náà nìyẹn, làwọn náà bá kúkú takú pé àwọn kò fẹ́ ìpínlẹ̀ tíjọba àpapọ̀ ti pín látọdún 1967 nígbà tógun ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀. Gbogbo àlàyé tí Ọbásanjọ́ ṣe ni kò wọlé, bó ti jẹ́ pé òun sọ fún wọn pé ọ̀rọ̀ ìpínlẹ̀ náà ti kọjá bẹ́ẹ̀ yẹn, nítorí ó ti di ọdún 2 ààbọ̀ táwọn ti ń lo àwọn ìpínlẹ̀ tuntun náà. Àwọn kò sì ní lè dá a padà sẹ́yìn mọ́, àti pé nítorí ogun tó ti bẹ̀rẹ̀ nígbà náà làwọn ìjọba ilẹ̀ Ìgbò ìgbà náà ṣe sọ pé àwọn ò wá, àti pé àwọn kò ní kópa nínú ọ̀rọ̀ ìpínlẹ̀ 12 ọ̀hún, kì í kúkú ṣe pé wọn kò sọ fún wọn. Ọbásanjọ́ ṣàlàyé pé èyí tó ṣe pàtàkì jùlọ ni pé bí àwọn tàbí ìjọba yòówù bá tún fẹ́ ṣe irú ètò bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú, kó jẹ́ àti Ìgbò àti Haúsá àti Yorùbá pẹ̀lú àwọn ẹ̀yà tó kù ni wọn yóò jọ jókòó tí wọn yóò sọ gbogbo rẹ̀ ní àsọtúnsọ àti àsọyé kí wọ́n tó kéde rẹ̀ sí gbangba rárá. Ṣùgbọ́n bó tilẹ̀ jẹ́ pé àlàyé náà dùn létí àwọn ológun tí wọ́n wà níbẹ̀, àwọn sọ́jà tí wọ́n fojú winá ogun tí wọ́n sì mọ ohun tó ń lọ lọ́hùn-ún, síbẹ̀ àwọn àgbààgbà yìí tí wọn kò jagun, tí wọ́n sì rò pé àwọn ọmọ àwọn lágbára láti jagun sí i, kò rí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀. Wọ́n takú, wọ́n láwọn ò gbà, àfi kíjọba Gowon pa àwọn ìpínlẹ̀ náà rẹ́. Gbogbo bí wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí lọ tí wọ́n ń fà á bọ̀ yìí, Yakubu Gowon àtàwọn tí wọ́n jọ ń ṣèjọba ti jókòó, wọ́n ń retí Ọbásanjọ́ àtàwọn àlejò wọn. Bákan náà sì ni àwọn oníròyìn àgbáyé láti ibi gbogbo ti wà nílẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rọ ayàwòrán wọn. Kò sì tún yé ẹnikẹ́ni
ìdí tí kinní náà fi ń pẹ́ tó bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ bá sáré lọ rí Yakubu Gowon, ó sì sọ ohun tó ń lọ fún un. Gowon ní kí Ọbásanjọ́ lọ yanjú ọ̀rọ̀ náà bó bá ti rò pé ó dára, ṣùgbọ́n kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá àwọn àlejò ẹ̀ ṣe o, ṣé ó mọ̀ pé òun lòun kó wọn wá. Ni Ọbásanjọ́ bá padà lọ sọ́dọ̀ àwọn èèyàn náà. Nígbà tó sì débẹ̀, tó jẹ́ ohun tí wọ́n ń fà náà ni wọ́n ń fà, táwọn tọ̀hún ní àwọn ò sáà ní gbà. Ọbásanjọ́ lòun ti sọ̀rọ̀ náà fún olórí ìjọba, ó sì ti sọ pé bí àwọn bá lè yanjú ẹ̀ ni kí àwọn yanjú ẹ̀, àti pé níwọ̀n ìgbà tí àwọn kò tún lè gbọ́ ara àwọn yé báyìí, ohun táwọn yóò tún ṣe ni pé kí àwọn padà sójú ogun, kí àwọn kúkú máa bá ogun náà lọ títí tẹ́nìkan yóò fi rẹ́yìn ẹnìkan. Ọbásanjọ́ sọ fáwọn aṣáájú Biafra yìí pé òun yóò jẹ́ kí wọ́n padà dé Òwèrè àti bí yòówù tí wọ́n bá fẹ́ lọ dúró sí láti bẹ̀rẹ̀ ogun náà, níwọ̀n ìgbà tó ṣe pé àwọn ọmọ ogun tòun sì wà níbẹ̀ tí wọ́n dúró sẹpẹ́. Bákan náà ni òun yóò fún wọn ní àwọn èèlò ogun bíi ìbọn àti ọta pẹ̀lú àwọn nǹkan ìjà míì tí wọ́n yóò lò kó tó di pé wọ́n ra tiwọn, wọ́n sì ní èyí tí wọ́n yóò máa lò láti fi jagun wọn. Ọ̀rọ̀ náà ya àwọn aṣáájú Ìgbò yìí lẹ́nu. Wọn kò ro ohun tí wọ́n tún gbọ́ lẹ́nu Ọbásanjọ́ yìí. Bí àwọn àgbààgbà tí wọn kò dé ojú ogun lọ́hùn-ún bá rò pé kò séwu tàbí ogun náà lè máa tẹ̀síwájú, àwọn olórí ogun tí wọ́n mọ ohun tó ń ṣẹlẹ̀ lọ́hùn-ún, àwọn tí wọ́n fojú winá tí wọ́n sì mọ̀ pé kò sí èèlò ogun kankan lọ́wọ́ àwọn mọ́, kò ní gbà kí irú ẹ̀ tún ṣẹlẹ̀. Wọ́n mọ̀ pé bí ẹni tó kàn ń lọ pa àwọn dànù lásán ni. Nítorí bẹ́ẹ̀ wọ́n ní kí Ọbásanjọ́ fún àwọn láàyè díẹ̀. Wọ́n sì bá àwọn olórí ìlú tí wọ́n ń ṣagídí náà sọ̀rọ̀, ìyẹn Mbanefo àti Njoku. Lẹ́yìn náà ni wọ́n ní kí Ọbásanjọ́ máa wọlé bọ̀. Àwọn ti forí ọ̀rọ̀ náà tì síbì kan. Ibi tí wọ́n forí ọ̀rọ̀ náà tì sí ni pé àwọn gba ohun tí Ọbásanjọ́ sọ, àwọn yóò sì kéde gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ti ń fẹ́, ṣùgbọ́n kí Ọbásanjọ́ ṣèlérí fáwọn pé ìyà kankan kò ní jẹ àwọn èèyàn àwọn. Eléyìí ò le rárá. Ọbásanjọ́ ṣèlérí fún wọn pé kò sí ìyà tí yóò jẹ wọ́n, kò sí ìyà tí yóò sì jẹ àwọn èèyàn wọn. Kíá ni Elias àti Mbanefo sọ kinní náà di ìwé ńlá, wọ́n sì sọ kinní náà dòfin. Lẹ́yìn náà ni wọ́n wọlé tọ̀ Yakubu Gowon lọ. Bí wọ́n ti wọlé síbi tí Yakubu Gowon àtàwọn tí wọ́n jọ ń ṣèjọba ẹ̀ wà, àwọn aṣáájú Biafra náà jókòó sẹ́gbẹ̀ẹ́ kan. Bẹ́ẹ̀ náà ni àwọn aṣojú ìjọba àpapọ̀ Nàìjíríà wà lẹ́gbẹ̀ẹ́ kan tí wọ́n sì ń wojú ara wọn. Lọ́dọ̀ ìjọba àpapọ̀ ní gbogbo wọn, ìyẹn àwọn aṣáájú ológun wà. Bẹ́ẹ̀ náà sì ni àwọn ọmọ ìgbìmọ̀ apàṣẹ ilẹ̀ wa ìgbà náà, gbogbo wọn jókòó sẹpẹsẹpẹ. Àwọn oníròyìn náà tanná mọ́ gbogbo wọn lójú, wọ́n ń wò wọ́n ní kọ̀ọ̀kan. Àwọn ayàwòrán sì ń ya fọ́tò lọ ní yàkuyà. Ọjọ́ ńlá kan lọ́jọ́ náà fún Nàìjíríà ó jàre. Nígbà náà ni wọ́n pe Olúṣẹ́gun Ọbásanjọ́ síwájú. Wọ́n sọ pé kó dúró láàrin àwọn èrò gbogbo. Ọbásanjọ́ dúró, wọ́n sì bẹ̀rẹ̀ sí ka àwọn itú méje tó pa nínú igbó Biafra àti gbogbo ohun tó ṣe, òun pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ tí wọ́n fi ṣẹ́gun lọ́hùn-ún, tó sì fi mú àwọn olórí ilẹ̀ Biafra náà wálé wá bá wọn. Lẹ́yìn náà ni wọ́n ní kí Ọbásanjọ́ fúnra ẹ̀ ròyìn bí ọ̀hún ti rí. Ọbásanjọ́ sì tẹnu bọ̀rọ̀ níwájú àwọn ọ̀gá rẹ̀ gbogbo. Ó jẹ́ kí wọ́n mọ̀ pé ẹni tí yóò ròyìn ogun ò ní kú o, àti pé kinní náà kò kúkú rọrùn bẹ́ẹ̀, nítorí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ogun Nàìjíríà pàápàá ni wọ́n bá kinní ọ̀hún lọ. Bẹ́ẹ̀ náà ni kú sì pa púpọ̀ nínú àwọn ọmọ Biafra. Ṣùgbọ́n ohun kan náà tí àwọn yóò máa dúpẹ́ fún báyìí ni pé ìjà náà ti tán, ogun dópin, kò sọ́mọ Biafra kan níbì kan mọ́, ọmọ Nàìjíríà ní gbogbo wa. Lẹ́yìn tí Ọbásanjọ́ ti ròyìn ọ̀rọ̀ tán, ló fa olórí ilẹ̀ Biafra lọ́wọ́ sókè, ìyẹn ọ̀gágun Philip Effiong. Ó sì fi hàn gbogbo ìjókòó pé òun ni olórí Biafra, nítorí òun ló gba iṣẹ́ lọ́wọ́ Ojukwu nígbà tí ọkùnrin náà ń kúrò nílùú lójijì. Philip Effiong bọ́ síwájú Gowon, ó sì yan bí ológun kó tó bẹ́rí. Lẹ́yìn náà ló ka ìwé tí wọ́n ti kọ, ìwé òfin tó fagilé Biafra, tó sì sọ orúkọ náà di ohun tí ẹnikẹ́ni kò gbọdọ̀ jẹ́ ní Nàìjíríà mọ́. Effiong ka ìwé náà lójú gbogbo àwọn oníròyìn àti lójú gbogbo àwọn tó ń ya àwòrán. Ohun tó sì wà nínú ìwé òfin ìgbéjọba sílẹ̀ tí ọkùnrin olórí Biafra náà kà lọ́jọ́ náà nìyí. Ó kà báyìí pé èmi olórí ogun Philip Effiong, èmi tí mo jẹ́ olórí àti alákòóso orílẹ̀-èdè tí wọ́n ń pè ní Biafra, mo wá láti ṣe ìkéde pàtàkì yìí lónìí fún gbogbo ayé. Àkọ́kọ́ ni pé ilẹ̀ Biafra kéde lónìí pé àwọn kò yapa mọ́,
àti pé kò sí ohunkóhun tàbí orílẹ̀-èdè kankan tí wọ́n ń pè ní Biafra mọ́. ẹ̀ẹ̀kejì ni pé mo tún kéde pé gbogbo àwọn tí wọ́n ń pè ní Biafra tẹ́lẹ̀ yìí ọmọ Nàìjíríà kan náà ni gbogbo wa. bákan náà ni a sì faramọ́ ìjọba àpapọ̀ ti Nàìjíríà, a sì fọwọ́ sí i pé kíjọba náà máa ṣàkóso wa lọ. ẹ̀ẹ̀kẹta ni pé a fọwọ́ sí àwọn ìpínlẹ̀ 12 tí ìjọba Nàìjíríà ti dá sílẹ̀, a fọwọ́ sí kí àwọn ìjọba ìpínlẹ̀ náà máa ṣe àkóso Nàìjíríà lọ. ẹ̀kẹrin ni pé gbogbo àtúnṣe tí a ó bá ṣe lọ́jọ́ iwájú nílànà òfin yóò jẹ́ èyí tí àwọn aṣojú káàkiri Nàìjíríà yóò jọ jókòó sọ. báyìí ni Philip Effiong ka àwọn ọ̀rọ̀ yìí tí gbogbo àwọn tí wọ́n jókòó sì pàtẹ́wọ́. lẹ́yìn náà ló sì gbé ìwé òfin ìgbéjọba sílẹ̀ náà fún ológun Yakubu Gowon tí tọ̀hún sì gbà á tẹ̀ríntẹ̀yẹ. Gowon pàápàá ti múra sílẹ̀ lọ́jọ́ náà ló sì sọ àwọn ọ̀rọ̀ kan tí kò sẹ́nì kankan tí yóò gbàgbé, nítorí bó ṣe gba ìwé náà lọ́wọ́ Effiong ló nà án sókè ó sì rẹ́rìn-ín. gbogbo àwọn tí wọ́n wà níbẹ̀ sì pàtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí i. ìdùnnú hàn lójú Gowon àti gbogbo èèyàn, nítorí lọ́jọ́ náà ní ìtàjẹ̀sílẹ̀ àti ogun burúkú tí wọ́n ti fi ọdún 2 àtààbọ̀ já wá sópin. kò sì jọ pé ẹnìkan wà tí inú ẹ̀ dùn tó ti olórí Nàìjíríà náà. ó sì fi hàn gbogbo ayé pé inú òun dùn sí i. lẹ́yìn tí ariwo àtẹ́wọ́ àwọn èèyàn ti rọlẹ̀ ló lọ sídìí ẹ̀rọ agbágbé tí gbogbo àwọn onífọ́tò àtàwọn onítẹlifíṣàn sì tanná sójú ẹ̀. ó náà sì dúró bí ológun lóòótọ́, ó tún kakí ẹ̀ ṣe, ó sì fi bíi wákàtí kan sọ̀rọ̀ tí ẹnikẹ́ni kò yá gbàgbé, nítorí ọjọ́ ńlá lọ́jọ́ náà, ọ̀rọ̀ ńlá lòun pàápàá sì sọ. Yakubu Gowon ń sọ báyìí pé ẹ̀yin ọmọ Nàìjíríà, pẹ̀lú ìdùnnú ńlá àti ọpẹ́ sí Ọlọ́run ni mo fi kéde fún yín pé òní yìí ni ogun abẹ́lé orílẹ̀-èdè wa parí pátápátá o. lọ́sàn-án òní yìí ní Dodam Barak, ọ̀gágun Philip Effiong, ọ̀gágun David Ogunnewe, ọ̀gágun Patrick Anwuna àti ọ̀gá ọlọ́pàá Patrick Okeke juwọ́ sílẹ̀ lójú gbogbo ayé pé àwọn ò yapa kúrò ní Nàìjíríà mọ́. àwọn sì gba tìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa. àwọn gbà kí ìjọba àpapọ̀ náà máa darí àwọn, kí àwọn sì di ọmọ Nàìjíríà padà. bákan náà ni wọ́n gba ètò ìjọba ìpínlẹ̀ 12 tí a ti ṣe kalẹ̀. èyí náà ló sì fòpin sí ogun ọlọ́gbọ̀n oṣù tá a ti ń bá ara wa jà láti ọjọ́ ìwá. ọgbọ̀n oṣù tó dàbí ọgbọ̀n ọdún, ọgbọ̀n oṣù tó kún fún ìfarajìyà àti ìpalára gidigidi. ọ̀rọ̀ tí Yakubu Gowon ń sọ ó pọ̀ ju eléyìí lọ, ṣùgbọ́n èyí tó ṣe kókó náà ni pé ogun Nàìjíríà ti parí, kò tún sí ogun mọ́. bẹ́ẹ̀ ni Yakubu Gowon wí, olórí ìjọba Nàìjíríà, lọ́jọ́ tí wọ́n ń parí ogun abẹ́lé tó ja Nàìjíríà fún ọgbọ̀n oṣù gbáko. lẹ́yìn tó ti sọ̀rọ̀ tí àwọn oníròyìn túká, Gowon ṣe ìpàdé ìdákọ́ńkọ́ pẹ̀lú Leos Mbanefo àti ọ̀gbẹ́ni Okeke. lẹ́yìn náà ni kálukú padà sí òtẹ́ẹ̀lì tí wọ́n ti wá. wọ́n sáré jẹun ọ̀sán nítorí ilẹ̀ tí ń ṣú lọ. bẹ́ẹ̀ ni wọ́n kó ara wọn, ó tún di inú aeroplane tó kó wọn wá. Ọbásanjọ́ sì tún tẹ̀lé wọn, ó tún di Pọ́tà. bí wọ́n ti dé Pọ́tà ni wọ́n ṣètò mọ́tò tí yóò gbé Philip Effiong àtàwọn èèyàn ẹ̀ padà sí Òwèrè, níbi tí kálukú ti gba ilé ẹ̀ lọ. lọ́jọ́ yìí gan-an ni ogun Nàìjíríà àti Biafra parí lọ́jọ́ 15 oṣù kínní ọdún 1970. níbí náà ni ogun abẹ́lé tí a ti ń bábọ̀ láti ọjọ́ yìí parí sí. àkí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pé ẹ kú àdúrótì, ẹ sì ṣeun. a ó tún máa mú ìtàn Nàìjíríà míì bọ̀ láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló tú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtàn ogun abẹ́lé yìí tó sì ṣe àkọsílẹ̀ fún Bùdó Àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ ṣeun.